Yeah. Stop it. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا محمد، نبي جاء بكتابك الشمس والدعاها، وجاء بسنتي كالقمر إذا تلاها، وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أصبحنا وأصبح الملك لله والحمد لله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ìrẹ́ Ọlọ́run ọba àlékè ọlá la bí kí, ọba ọlọ́lá, ọba ẹlẹ́yìn, ọba oníkẹ́, ọba olóore, ọba alánú, ọba aládúrótì. A béèrè àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aláìlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó jẹ́ khataman nabiyyin wa imamul mursalin wa imamul muttaqin wa imamul muflihin wa imamul muhsinin. Olúwa kó jọ̀ọ́ kó bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún àyànfẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ṣe Ànábì wa Muhammad. Lẹ́yìn wá àgbà náà la kí àwọn khulafa ur-rashidin, gbogbo àwọn sọ̀hábà, àwọn sọ̀hábìyat, àwọn tàbíìn, àwọn tàbíìn mutabi'in. Àṣẹ́kùbọ̀ kí Ọlọ́run àtàánú ẹ̀ àti yọ́nú ẹ̀ àtorí ire rẹ̀ àti dùnú ẹ̀ kó máa bá gbogbo àwọn mùsọ̀lún, gbogbo àwọn mu'minun, gbogbo àwọn muhsinun, gbogbo àwọn raki'un, gbogbo àwọn sajidun, gbogbo àwọn mukhlisun. Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ṣàlékún ìkẹ́ wọn, àlékún oríire àti ìdùnnú àtàlàáfíà. Ọlọ́run kó jọ̀ọ́ kó bá fi kẹ́ gbogbo àwọn àfáà
tí wọ́n lo ránà tó ń ti ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n fi ìpayà Ọlọ́run tó tóbi lo ayé tó jẹ́ pé àti kọ̀rọ̀ wọn àti gbangba wọn wọ́n fi gbọ́ nǹkan míì tójú tọlọ́run tó tóbi lọ. Lákọmọ ní kéwú lóníwàásí àti ló ń tẹ̀sùbà. Lẹ́yìn náà la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibikíbi tó lù wá ní kí ọwọ́ jà ìkànnì Kaola Media tó lọ ń kádàrá pé kó dé. Gẹ́gẹ́ bí Ummul Mu'minat, mo fẹ́ sọ díẹ̀ nípa orúkọ tí mo dá yẹn ṣáájú kí n tó máa sọ̀rọ̀ lọ. Bàbá wa Ìmáàmù ilẹ̀ Ìbàdàn, Fadilatu Sheikh Al-Alim Al-Allama Abubakar agbọ́tọmọ kékeré Gata àti gbogbo ìmáàmù tí ń bẹ l'Ọ́yọ́ State àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà, àwọn ni wọ́n wo ìwọ̀nba bí Olúwa Ọba àlékè ọlá bó ṣe ṣe mí. Ọlọ́run sì kádàrá nítorí pé àná ló bí èní pé kí wọ́n wo ti àwọn tọ́lọ́run kádàrá kó ní mí kó bí mi nínú ayé. Wọ́n wò pé kàfílà wọ́n máa jẹ́ Ummul Mu'minat. Ọlọ́run bá fi ìgbàgbọ́ sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run sí ọ lẹ́ni tó ní istiqama. O kì í ṣe alábòsí, èyí sì ṣe òpùrọ́, èyí ṣe kẹnimọ́ni, èyí sì ṣe mọ̀náfìkì. Gbogbo àwọn adjective wọ̀nyí ó dùn mọ́ mi débi pé ọjọ́ kan nígbà tí controversy wà tó lágbára, ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé sùmọ̀mí tí sùmọ̀mí yẹn pọ̀ tó kọjá gáyà, bàbá ìmáàmù wa ní ìgbà tí kálukú rojọ́ tán tilẹ̀kùn kẹ́lìmọ̀ kan ni bàbá sọ. Ẹ̀rù Ọlọ́run bà mí níjọ́ náà. Ọlọ́run wọlá bá ṣe tóbi bó ṣe tóbi tó kó jọ kó bá ṣàlékún oríire àtàlékún àdúrótì àtàlékún àlàáfíà fún bàbá wa Chief Imam of Badaland. Ìgbà kálukú sọ tán tí bàbá tún ní ta ló lọ́rọ̀, ṣéwọ lọ́rọ̀, ṣéwọ náà lọ́rọ̀, ẹni tí ò bá ti sọ̀rọ̀ kó sọ̀rọ̀ o. Àwọn èèyàn bá ní àwọn ò lọ́rọ̀. Bàbá wa ní Ajá Kàfílà, mo ní nàám. Wọ́n ní èmi Abdulghani ìrẹ ni ìyá mi. Ẹni tó bá sọ pé òun ò fi ọ́ sí ìyá kọ́ sọ nínú àtójókòó yìí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́rọ̀ yẹn àti gbọ́rọ̀ yín o. Ajá Kàfílà àǹtí Ummul Mu'minat. Oníkálukú bá dìde, ọ̀rọ̀ bá tán, kálukú ò lè sọ nǹkan kan mọ́, ọ̀rọ̀ bá náà ló kù, kálukú bá lọ. Ní tí a bá sọ ṣe ń pọ́n pé ọ̀rọ̀ yìí kò ní pọ̀, ṣùgbọ́n mo fi Ọlọ́run àtànábì bẹ̀ gbogbo wa tẹ́ ń gbọ́ mi lórí platform yìí pé mo fẹ́ kẹ́ ẹ bá mi share rẹ̀. Ẹ jẹ́ kó rìn dáadáa, ẹ bá mi like ẹ bá mi love ẹ. Allahumma ihdina siratal mustaqim. Tí ọ̀rọ̀ bá rújú, tọ́rọ̀ yẹn lágbára tó pẹ́ dí, a wá sọ fọ́lọ́run pé kó jọ kó ṣàlékún fi mọ̀nà wa lórí ọ̀rọ̀, torí pé bọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ máa ń rújú o. Ọlọ́run ló mọyì àwọn irọ́ tí máa jọ ẹ̀dá o. Ọlọ́run ló mọyì àwọn fabrication statement tí máa ń jọyàn. Ọlọ́run ló mọyì àwọn ọ̀rọ̀ tọmọnìyàn máa ń dọ́kítọ̀ tí sì máa jọ ẹrú inú ilé ayé ń bì lágbà. Tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó bá rújú, Olúwa fún rẹ̀ ní faruduu ilallahi wa rasuluhu. Ọlọ́run ní ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run wa rasulihi àti àwọn òjíṣẹ́. Ẹ fọ̀rọ̀ yẹn, ẹ ṣe ìdọ́fín ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ wọn. Mo kí bàbá wa àgbà tọ́lọ́run fi ṣe ọ̀gá nílùú Ògbómọ̀ṣọ́, ọba ìlú Ògbómọ̀ṣọ́, bàbá t'Olúwa Ọba àlékè ọlá fún ní làákàyè. Tá a bá ní ká sọ nípa sùúrù, number 1 ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Tá a bá ní a sọ nípa kéèyàn wò sàkún, kéèyàn fi làákàyè dá sọ̀rọ̀, Ọlọ́run bá kẹ́ bàbá wa Ghandi l'Ógbómọ̀ṣọ́.
Ọlọ́run ọba àlékè ọlá òun ló sì mọ̀ọ́mọ̀ endorse gbogbo ohun tí ìjọba nínú Al-Qur'an. Ọlọ́run ló endorse ọba o. Bí ẹnìkan bá wà bóńtì tí wulẹ̀ kó tó bá fojú rénà ọba ntóńtì ń sọ fún gbogbo ayé ni pé wọ́n fẹ́ jẹ́ nǹkan kan, kódà kó máa bẹ nípò tó ga tẹ́lẹ̀ yóò jábọ́. Nítorí pọ́lọ́n ló mọ tí máa gbà lérò tí fi máa fi àwọn ọba sí gbogbo tí wọ́n ń pè nílùú. Ó làwọn kan fi máa ń represent ọba ní àwọn ìletò tí wọ́n máa ń pè wọ́n ní baálẹ̀. Nítorí pé gbogbo ìlú tí ọba tò kò gbọdọ̀ mọ́ ní olórí. Ọlọ́run fúnra ẹ̀ wá kí àwọn ọba nínú Al-Qur'an. Ọlọ́run endorse gbogbo ohun tí ìjọba fúnra Ọlọ́run òun ló sọ nínú Al-Qur'an. Ọlọ́run ní tutil mulka man tasha. Èmi Ọlọ́run ẹni tó bá wù mí ni mo máa fi ọlá sọ́dọ̀ rẹ̀, ẹni mo bá fẹ́ ni máa ṣe lọ́ba. Ọlọ́run ṣe ipò ọba ní ipò tí ọ̀gọ̀rọ̀ èèyàn ti máa ṣe competition. Competitor máa ń pọ̀ tó bá ti di ipò ọlá, tó bá ti di ipò pa a fẹ́ ṣe ìjọba nínú ìlú. Eléyìí ó sọ pé mo lè ṣe, eléyìí ò ní mo lè ṣe, tọ̀hún ò ní mo lè ṣe, tìbí ò ní mo lè ṣe. Nínú sí Ọlọ́run lọ́lọ́run ti sọ pé ó dáa, ẹni tí ó bá wù mí láti pé kó ṣe yóò wá fi ẹni yẹn sọ́kàn àwọn èèyàn. Àwọn èèyàn wá nominate ẹ̀ wípé ẹni yìí òun náà la fẹ́ kó máa jẹ́ ọba. Léyìí tó jẹ́ pé léyìí ọjọ́ tí Olúwa kádàrá pé kí n lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ n tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ló jẹ́ kí n wá fẹ́ sọ̀rọ̀ yẹn. Ọ̀dọ̀ bàbá wa kábíyèsí ibẹ̀ ni mo kọ́kọ́ lọ. Ìgbà tí mo dọ́dọ̀ bàbá tí mo ṣàlàyé pàápàá tí mo bá wá fún bàbá, ẹ mọ̀ pé àwọn àgbàlagbà, in fact ìgbà tí mò ń ṣàlàyé ọ̀rọ̀ lọ nígbò dé stage kan, ìkan nínú àwọn tí wọ́n máa ń tẹ̀lé bàbá wa kábíyèsí ó wá wòye pé bóyá àlàyé tí mò ń ṣe ó wá fẹ́ wá sọ́dọ̀ mi. Bàbá wa dá padà, bàbá ní kó padà, ọ̀rọ̀ tí kàfílà ń sọ mo fẹ́ gbọ́ lágbọ́yé. Bàbá wa dá ẹni yẹn padà, ẹni yẹn wá padà. Mo wá tún wá wòye pé bàbá mi sì mọ gbà yín lásìkò. Bàbá ní rárá ò gbà mí lásìkò. Ṣé n pé àwọn àgbàlagbà Olúwa ọba àlékè ọlá wọn á ní nínú òwe àwọn àgbàlagbà wọn á ní Ọlọ́run ló mọ ń tàgbàlagbà pé tí wọ́n bá tó bá experience ń tàgbàlagbà rí tójú rẹ̀ fi jìn, wọn á ní tó fa nǹkan kan ní máa jójú ó jìn, nǹkan kan ní máa jẹ́ kágbà ó nékùn, nǹkan ní máa jẹ́ kágbà ó nínú. Ní tí wọ́n sì ń pè ní ipò ọlá, ipò sùúrù ni. Torí ẹ̀ lọ́lọ́run fi sùúrù tì sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ní tí wọ́n ń pè ní ipò ọlá, ipò àfaradà ni. Ó ní bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe ní àfaradà. Ní tí wọ́n ń pè ní ipò ọlá, ipò àmúmára ni. Ó ní bàbá wa Ṣọ̀ún ṣe ní àmúmára. Ọ̀gá tí wọ́n wá ń pè ní ipò ọlá, ó ní ipò kan tó jẹ́ pábùkù ó lè kàn yẹn bẹ́ẹ̀. Torí ẹ̀ ló jẹ́ ká nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó là nàbí ní sayyidul qawmi khadimu. Ànábì ní gbogbo ẹni ó bá jẹ́ olórí ní ibì kan òun náà ni ó máa jẹ́ bọ̀ yìí wọn. Ẹ mọ̀nà tí ó máa gbàjẹ́ bọ̀ yìí. Torí ipò lórí eléyìí ó wà kọ́rọ̀ bá, eléyìí ó wà kọ́rọ̀ bá, eléyìí ó wà kọ́rọ̀ bá, eléyìí ó wà kọ́rọ̀ bá. Gbogbo tí wọ́n ń pè ní ipò olórí olófi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ọba kì í sọ. Wọ́n ti máa ń ní àwọn èèyàn nínú ààfin tó jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ́ńbẹ́ ni wọ́n máa respond sí àwọn èèyàn tí wọ́n bá wá láti wá bá ọba sọ̀rọ̀. Àwọn èèyàn náà máa respond sí wọn torí pé tí wọ́n ń pè ní ipò ọlá, ipò ẹlẹgẹ́ ni. Bàbá wa Ghandi ọba ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún, ìlú tó jẹ́ pé nìkan ò lè máa ròyìn ilẹ̀ Yorùbá kó má dárúkọ Ògbómọ̀ṣọ́ nítorí ipa tí ìlú Ògbómọ̀ṣọ́ kó nínú ètò ilẹ̀ Yorùbá. Nítorí ọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn jagunjagun nílẹ̀ Yorùbá, ìlú Ògbómọ̀ṣọ́ kò ṣe yọ ẹ̀yìn. Nítorí nǹkan kan ló ṣe sábàbí Ṣọ̀ún, àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ ló ṣe sábàbí orúkọ yẹn.
Ọlọ́run ọba àlékè ọlá tó mọ̀ọ́mọ̀ gbé yín sípò ọlá, tó gbé yín sí ipò tó lágbára. Ọlọ́run ọba àlékè ọlá kò ní bínú sí yín. Ọlọ́run ó jẹ́ kí adé ó pẹ́ lórí, ìlùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìlùkẹ̀rẹ̀ ó di ọkíní. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, torí pé ọba, gbogbo ohun tí wọ́n ń pè lọ́ba, gbogbo nǹkan lọ́ba balẹ̀. Gbogbo series of religion tí wọ́n bá rí kan máa ṣe nínú ìlú kan tó bá ti wà ń bẹ̀, ọba ó máa jẹ́ olólùfẹ́ gbogbo ohun tí wọ́n ń pè lẹ́sìn, yóò máa jẹ́ olólùfẹ́ ẹ̀sìn eléyìí, yóò máa jẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn eléyìí, yóò máa jẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn eléyìí. Ọ̀kan nìyẹn. Ọba yóò máa jẹ́ olólùfẹ́ inú ilé kọ̀ọ̀kan nínú ìlú ẹ̀, nítorí pé n tí wọ́n ń pè lọ́ba, tán bá ti yan ẹnìkan lọ́ba nínú ìlú kan, gbogbo n tí wọ́n ń pè lágboolé kọ̀ọ̀kan ni wàá máa kó àlámọ̀rí inú ilé wọn bá ọba. Tó bá yìí pé wọ́n ń jà ń bẹ̀, wọ́n ní ẹ dákun, ìjà kan ló ṣẹlẹ̀, bàbá wa kábíyèsí ẹ bá wa dá sí i. Tó bá yìí pé ẹ̀tọ́ kan bẹ tí àwọn ìdílé kan fẹ́ gbà, wọ́n ní ẹ dákun bàbá, ẹ̀yin lẹ ní àṣẹ láti gba ẹ̀tọ́ wa lé wa lọ́wọ́. Ní tí Olúwa ọba àlékè ọlá ní kí àwọn ọba kí wọ́n wá dá sí ní inú ayé nìyẹn. Torí ìdí náà, gbogbo àwọn tàwíl tí mo mú wáyé, bí àwọn Lárúbáwá àbí àwọn onímímọ̀, wọn ní ó ń ṣe tàwíl, ó ń ṣe sí masdari. Ọ̀rọ̀ tó bá wà gẹ́rù màkúl náà máa ń lò fún yín pé n tó ń sọ yìí, but àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé a need, nítorí pọ́lọ́wọ́n ọba àlékè ọlá òun ló sọ fún wa wípé ẹ máa pera yín ṣàkíyèsí, ẹ máa ṣíra yín létí, torí pé ìṣítí ni ó máa ṣe àwọn ẹni ire láǹfààní. Látara bẹ́ẹ̀, mo dẹ̀ wá kí bàbá wa Ṣọ̀ún, mo gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀, pàápàá jùlọ ní orí social media, nígbà tó jẹ́ pé gbogbo ayé ti wà lójú kan. Ọ̀rọ̀ tó bá sì jẹ mọ́ ọ̀rọ̀ ẹbí tó ti hàn dé, kò sí nǹkan kan tó pamọ́ mọ́ níbẹ̀ nípa ọ̀rọ̀ ẹbí. Wọ́n wá ṣàlàyé níbẹ̀ wípé ó dáa, nígbà tí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀, wípé bàbá wa náà mọ̀ọ́mọ̀ wí, torí jọ́ mo lọ, bàbá wa ṣàlàyé fún mi wípé àwọn invite gbogbo ohun tí jẹ́ ẹbí, àwọn dẹ̀ invite imam, àwọn wá ṣe investigation lọ́dọ̀ wọn, àwọn pe àwọn lájínà. Ní tí wọ́n ń pè ní lájínà, ó ní àwọn ọ̀tọ̀kùlúùlú, wípé ó yá, ẹ lọ ṣe ìwádìí, ẹ lọ ṣe thorough investigation about this problem. What is the solution? Tí problem bá occur, kí la ṣe sí? Bàbá ní ẹ jẹ́ kí àwọn nínú àwọn ìgbìmọ̀ yìí, àwọn mùsùlùmí ni kó pọ̀ ń bẹ̀. Nínú àwọn ìgbìmọ̀ yìí, ẹ tún fi àwọn àfáà síbẹ̀ tí wọ́n lè fi ojú lámẹ̀tọ́ wò ó, so that wọ́n lè mọ kí ni nǹkan tí òfin ẹ̀sìn wọn kí ló ṣe. Gbogbo ẹ̀ bàbá ṣàlàyé fẹ́mi gangan yàtọ̀ sí ń taari. Bàbá wa ní Alájà Kàfílà, mo ní nàám. Bàbá ní àwọn wá sọ fún imam pé imam, inú ilé yẹn ó ní kẹ́ ẹ ti lọ yanjú gbogbo ohun tí ìjọ́rọ̀, ẹ lọ ṣàlàyé ọ̀rọ̀ yẹn kẹjí ó yẹra yín, kí àwọn ará inú ilé yẹn wá padà wá tẹ̀lé ọ wá. Bàbá ní táwọn sọ nìyẹn. Wọ́n ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kí ọmọdé ó déwájú àgbàlagbà, kágbàlagbà wá máa rò lẹ́mìí pé nítorí ìpọ́jọ́mọdé, bàbá ò ṣe bẹ́ẹ̀, wọn wo ti pé mo kéré o. Bàbá ní pé bó ṣe jọmọdé tó tún jẹ́ obìnrin yìí, o kì í sẹ́ńtà lè sọ pé kó gbẹnu rẹ sọ́hùn. Látara bẹ́ẹ̀ ni ó jẹ́ kí n máa ṣàlàyé yẹn. Bàbá ní wàláì, ìbẹ́ nígbàgbọ́ sí, lóòótọ́ Christian ni mí o, ní í ṣe mùsùlùmí o. Wípé ṣùgbọ́n èmi fúnra ara mi sọ pé kí wọ́n lọ inú ilé nǹkan lọ wà.
mo pè wá mo rán wa létí ọ̀rọ̀ yẹn ni ó dẹ̀ ní ìdí ká rántí nítorí pé tí kálukú rán pọ̀. Mo dẹ̀ rí pé láti ìgbà yẹn náà ọ̀rọ̀ yín kò die down, ọ̀rọ̀ yín ò lọlẹ̀ títí tó fi di ọjọ́ tí wọ́n yan Imam Habibullah yìí pé kí wọ́n jẹ́ imam tí wọ́n yan Imam Habibullah yìí yẹn ibi mo lọ gan-an ibẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ń dé bọ̀ yẹn. Ọlọ́run kó jọ kó bá ṣàlékún oríire fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Pẹ̀lú ògo Ọlọ́run látòrí yín títí dórí gbogbo tí wọ́n bí l'Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ò ní nawọ́ bàjẹ́ sí kankan. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o. Nítorí ìpara ìlú tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn, ẹbí àwọn tó tóbi tí wọ́n lápa tó pọ̀ láyé l'Ògbómọ̀ṣọ́. Tá a bá ní a máa sọ nínú ètò òṣèlú, ẹbí èèyàn ni Alhaji Murtada Buhari. Ìlú Ògbómọ̀ṣọ́ lẹ ti bí wọn, ẹni tó lápa láyé ni wọn, ẹni tó nítumọ̀ láyé ni, ẹni tí ò lè débì kan káwọn èèyàn sọ pé kó gbẹ̀rù ẹ̀ sọ́hùn, ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ lẹ bí. Wọ́n fi yín ṣàpèjúwe ká tó wá sọ gbogbo àwọn tẹ́ ẹ bí tó ti lápa tí wọ́n ṣe tọrọ ọmọ tí wọ́n pọ̀ tó jáde lára yín. Ọlọ́run tó wá ṣoore kan tó ní agbára fún ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú kan tó jẹ́ pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí ọ̀rọ̀ Ìjẹ̀bú ni wọ́n kì í sábà gbélé. Kò wá síbi tí wọ́n lè dé láyé tí wọ́n ti ní establish inú ilé wọn. Wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé Ògbómọ̀ṣọ́ làwọn ti wá. Ó kọ́ ilé wọn sì ni wọ́n máa jẹ́ ní gbogbo ibikíbi tí wọ́n bá dé. Àlùbáríkà yẹn bẹ fún ọmọ Ògbómọ̀ṣọ́ débi pé ní Kaduna, ní Jos, ní Kano, káàkiri gbogbo ilé tí ọmọ Ògbómọ̀ṣọ́ bá wà, òun náà ni wọ́n ti máa fún náà ti máa mọ̀ látara wípé wọ́n máa sọ pé lágbájá ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Wọ́n sì ó kọ́ ilé wọn sì ni wọ́n máa jẹ́ nítorí pé wọn kì í sọ lẹ́nu. Nítorí jẹ́ máa ṣàlàyé yìí ni pé bàbá wa Gandhi Olúwọba àlékè ọlá tó fàánú ẹ̀ pẹ̀lú yín, ọ̀dọ̀ yín ni mo wà láti ní. Wàláhì mi sì fi ìgbà kankan ìfi kúrò lọ́dọ̀ yín. Ní ìsìn mo wá rí pé bàbá wa apply wisdom pẹ̀lú ọ̀rọ̀ Imam Habibullah tí wọ́n yàn. Wọ́n wá bàbá sọ pé imam tó jẹ́ wípé ẹ̀mí àwọn balẹ̀ sí dùáwù rẹ̀ tí ó máa represent ọba ní gbogbo ibi tó bá jẹ́ Islamic organization ní inú ìlú. Tẹ́mi ọ̀wọ́n balẹ̀ wípé nítorí pé ẹni tí ó jẹ́ Imam Talat ẹ̀mí àwọn ò balẹ̀ nítorí pé ẹjọ́ wà ní court. Ẹni tí ọkàn bá sì balẹ̀ sí, a kì í sọ pé kó lead ẹni níbi àdúrà. Mo gbọ́ gangan lẹ́nu bàbá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní ọjọ́ tí wọ́n ń wé ìmáàmù láwàní. Ẹ̀rí pọ́jọ́ yẹn ó bọ́ sí ọjọ́ ìbí wọn tí wọ́n fi wé Imam Habibullah ní láwàní. Àkọ́kọ́ náà, alhamdulillahi rabbil alamin, Allahumma salli wa sallim ala Muhammad. Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aláyélọ́run Ànábì wa Muhammad. Mo rí pé tí bàbá wa apply nínú ọ̀rọ̀ yìí, àwọn ará alẹ́ ayé lára. Bàbá sí ọ̀rọ̀ yẹn ní bayni wa bayna, bàbá wà neutral. Bàbá apply tí wọ́n ń pè ní wisdom. Bàbá ní pé ìní fòye mi bá ẹnikẹ́ni nínú jẹ́. Ẹ̀yin ará alẹ́ ayé lára, ẹ̀tọ́ tẹ́ ń béèrè fún yín nítorí pé mi fẹ́ kẹ́ ẹ máa ná ìbànújẹ́ nínú ayé yín. Olórí máa ṣe bẹ́ẹ̀ nítorí pé bàbá máa apply ọ̀rọ̀ yìí torí pé series of things òun làwọn èèyàn ń sọ on social media. Bàbá apply ọ̀rọ̀ yìí láti jẹ́ kí inú àwọn ará inú ilé yẹn ó dùn. Wọ́n sì ń jẹ́ kó yí àwọn ará ilé ayé lára pé lótú ọgbà tí gbogbo yín sì ń ṣẹ́kù,
Ọlọ́run kó jọ kó jẹ́ àjọ gùn lẹ́mìí lásìkò yìí ẹ̀yin náà lẹ́ẹ̀ máa jẹ́ imam léyìí tó jẹ́ pé kí n kọ́kọ́ pàṣẹ mẹ́sẹ̀gì fún Sheikh Habibullah tí wọ́n jẹ́ ìmáàmù ààfin torí bàbá indicate pé ìmáàmù nínú ààfin pé kò affect ìmáàmù ìlú. Bàbá ní àwọn sì nìkan lọ ṣe thorough investigation nítorí pé onílàákàyè gbọ́dọ̀ bọ́ sínú kòtò kan náà lẹ́ẹ̀mejì. Bàbá sọ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu. Kọ́lọ́n kó jọ ọ̀kan wọlá bó ṣe tóbi tó. Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá wo gùn ọlá nàbí wa Muhammad. Bàbá ní lẹ́yìn investigation táwọn ṣe gbogbo ìwádìí gbogbo ń bọ́yẹ káwọn ṣe. Òun làwọn ṣẹ̀ṣẹ̀ yan Imam Habibullah tó jẹ́ ọmọ ilé Ayílára. Làwọn ní pé kó wá jẹ imam ní ààfin. Mo á fẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ kan fún Imam Habibullah. Imam Habib ọba tó ní àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ọkọ́ mọ̀ pé ti wà lórí àtẹ. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ ti wà ní orí kíni o orí àtẹ torí pé oníkálukú Ọlọ́run ṣe ọba lẹ́dà kan ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ irú kúwà tí wọ́n pè ní kúwà ní agbára ipò ọba nípò kan tí àwọn Yorùbá ń pè ní ọlá àjẹwọ̀ ipò àjẹwọ̀. Ipò ọba ní ipò kan tó jẹ́ pé àṣẹ t'Olúwa ọba àlékè ọlá máa ń fún àwọn ọba kò sí àṣẹ kò sí àbá fọ́ba. Àṣẹ ni ọba ti pàṣẹ ni. Bí Olúwa ọba àlékè ọlá Allah subhanahu wa ta'ala bó ṣe mọ̀ọ́mọ̀ ṣe tí wọ́n ń pè ní ọba nìyẹn nínú ayé. N tó jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ó ní pé àbáwá kábíyèsí wọ́n mọ̀ọ́mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ Imam Habibullah láti lè bá a fún gbogbo àwọn majority yẹn ní ìdùnnú. Ó dàbí pé majority nítorí pé tán bá ní ká dìbò èèyàn méjì ń jà sóyè. Àwa ni ọ̀dà náà ẹ jẹ́ á ṣe election ẹ jẹ́ á dìbò ta ni ká mú nínú Kàfílà àti Sẹ̀kínà ní gbogbo àwa tá a sì fẹ́ dìbò á jẹ́ bíi 20 èèyàn 15 àbí 13 wọ́n bá nawọ́ fún Sẹ̀kínà. Ṣé pé definitely wọ́n lè yan Kàfílà ní olóyè nítorí pé n tó wù wọ́n òní kọ́ jẹ́ pé Sẹ̀kí òun ló máa jẹ́. Eyín òun ni bàbá wa kábíyèsí òun ni wọ́n náà múlò. Ọlọ́run bá lékè ọlá kò ní gba ọlá lọ́wọ́ yín ọlá nàbí wa Muhammad. But Imam Habibullah n tí máa fẹ́ sọ fún yín ni pé Ọlọ́run ní gba ìwà lọ́wọ́ yín. Ọlọ́run ní gba ìmọ̀ lára yín. Ọlọ́run ní gba ìtẹríba kúrò lára yín. Ẹ má bà àwọn ará inú ilé yín lójú jẹ́ o. Ẹ má bà àwọn ará inú ilé yín. Ẹ má bà wọ́n. N tó jẹ́ ń lo ìbára yẹn ò ní pé ìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn charisma. N tí wọ́n ń pè ní charisma òun náà ní attitude. Kéèyàn tán bá ní lágbájá ní charisma ó mì pé Olúwa ọba àlékè ọlá fún ní kùbúl la lè pè é ní èdè àrọ̀bíyà. Gbogbo àwọn àyè nípa níná mímọ̀ nípa àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn ìṣe rẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá yóò fi jíǹkí yín yóò pẹ̀lú yín. Ẹ̀rí pákọlé yìí orúkọ ìmáàmù ìlú ni mo fi mọ̀ọ́mọ̀ ṣàkọlé torí pé ọ̀dọ̀ wọn ni màá conclude sí. Tá a bá ní ká sọ ní ìsìn Imam Habibullah ẹni ṣe mọ̀ pé ẹni competitor
Ìmáàmù Taliat ọmọ kéwú tí ò sí iyèméjì ń bẹ. Ìmáàmù Taliat ọmọ ìwé débi pé ó bá débi PhD ní iléèwé tí sẹ́mẹ́ǹtì ti dunlẹ̀ ní yunifásitì ilẹ̀ Ìbàdàn, University of Ìbàdàn. Látara bẹ́ẹ̀ Ìmáàmù Taliat ó sì ń rẹpizẹ́ǹtì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú mímọ̀. Ó rẹpizẹ́ǹtì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lágbàáyé pẹ̀lú mímọ̀. Mi ìmọ̀ bóyá ẹ gbọ́ mi. Imam wọ́n jẹ́ ẹ̀dá tó jẹ́ pé ní gbogbo náhíà, ní gbogbo nàhíyàt, gbogbo areas Ọlọ́run ní kó fit in nítorí ipò Ọlọ́run fún ní kó wà tí ó fi ná ipò yẹn, tí ó fi maintain ipò yẹn. Ọlọ́run ọba àlekè ọlá kìí sì ṣe pé kó jẹ́ competition, tààwùn. Ọlọ́run yóò kúkú kó sí nǹkan kan. Ìmáàmù ìlú a máa wà tí ó jẹ́ ìmáàmù jami, ìmáàmù alam, ìmáàmù jami tí ó wà. Táwa ní àwọn imams ẹ wo ní Baitul Atiq náyà tí mò ń lọ nìyẹn o pẹ̀lú Ìmáàmù Taliat. Ìmáàmù Taliat la takhafu wala tahsanu, ẹ ní ìbànújẹ́, ẹ ní ìpayà nínú Baitul Atiq ní Mẹ́kà tèmi pẹ̀lú yín ti ṣẹ̀ṣẹ̀ dé àti ìsáájì ní ìlẹ́yìn rẹ̀. Hájì tèmi àti yín ṣeun ẹ wo imam tí ń bẹ nínú Baitul Atiq. Ìyẹn ò lásán ti tó. Inú mọ́sálásí àgbáyé, ẹ rántí pé mọ́sálásí àgbáyé ni mọ́sálásí Mẹ́kà torí pé kò sí ibì kan lágbàáyé tí wọ́n ti ń ṣe Islam tí wọ́n ní jẹ̀ràn àti wá perform hajj. Ẹ wá wò látòrí Imam Sudais, wọ́n yan ìmáàmù títí ní àwọn mamlaka, àwọn khadimul haramaini sharifain. Wọ́n yan ìmáàmù títí, wọ́n yan àwọn Haúsá wà tẹ́ pé hafiz ni wọ́n tí wọ́n jẹ́ ìmáàmù náà Baitul Atiq. Tó yẹ pé wọ́n dúdú jù mí lọ ní rírí, wọ́n dúdú tán. Wallahi ta'ala ìmáàmù sì ni wọ́n, ìmáàmù jami ni wọ́n. Ìmáàmù Taliat ẹ má bànújẹ́, ẹ má páyà. Bàbá fi tí wọ́n ṣe yẹn gan protect yín ni. Ìmọ̀ bóyá ìmáàmù gbọ́ mi. Bàbá wa Gandhi, bàbá wa ọba Ògbómọ̀ṣọ́, bàbá wa ọba, wọ́n fi tí wọ́n ṣe yẹn wọ́n fi protect yín. Wọ́n fi mọ̀ọ́mọ̀ jẹ́ kí àlàáfíà yín ó lè pọ̀ sí, kẹ́ ẹ lè sinmi sí, kó mọ̀ sí fìtínà láàrin ìlú. Bàbá wa ọba ìlú Ògbómọ̀ṣọ́ ẹni yóò gùn dáadáa o. Àlàáfíà aláìsí fi lo ipò yẹn. Ìgbà tí mo rí ọ̀rọ̀ yẹn, èmi ò ronú kan bí gbogbo èèyàn rò. Àwọn èèyàn rò pé competition is not. Rárá o, ó jìnnà. Nítorí kálàáfíà lè máa exist. Wọ́n fẹ́ kálàáfíà yẹn ó spread. Torí kálàáfíà lè máa exist láàrin ìlú, òun ló jẹ́ kí bàbá kábíyèsí kan gbé ìgbésẹ̀ yẹn. Ilé tó jẹ́ pé imam nípa mímọ̀ ẹ má relent, nípa dawla ẹ má relent, nípa ìprúvù pọmọ ọkọ nìyí. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ o, lódodo. Ọlọ́run ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ṣe yín lọ́mọ ọkọ nínú ilé ayélára yẹn. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ torí ìdùnnú wa, òun la yọ tiwa, òun lóríire wa, òun la yọ wa. Kí gbogbo àwọn nǹkan yìí padà wá já sí pé ìjà ni. Ṣèbọ́lọ̀ náà lọ́ba tí kú máa yanjú nǹkan. Ẹ sì má jẹ́ ń tàn yín o, ẹ má jẹ́ ń tàn yín. Ojú Ìmáàmù Taliat àti ojú Ìmáàmù Habibullah, pàápàá jùlọ gbogbo ẹ̀yin èèyàn, ní tí mo fẹ́ sọ yìí, tí ẹ bá ṣàkíyèsí ẹ lọ ṣàkíyèsí ẹ láti ìsìn lọ. Ẹ wo igi mú Ìmáàmù Taliat àti igi mú Ìmáàmù Habibullah, wọ́n jọra wọn pin. Wọ́n jọra wọn pin, wọ́n jọra wọn tán. Kéèyàn mọ̀ pé ní akọ́n ẹ̀jẹ̀ kan náà làwọn méjèèjì yìí. Tí yóò yéèyàn pé ẹ̀jẹ̀ kan náà òun làwọn méjèèjì yìí. Látara bẹ́ẹ̀, mo ń fi àsìkò yìí a fi ń bi Ọlọ́run subhanahu wa ta'ala nítorí pé
ní tí wọ́n ń pè ní Islam Olúwa ọba àlékè ọlá ló máa wọ́n wá nínú Al-Qur'an. Olóríire kì í dájí náà sí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lásìkò challenges. Lásìkò challenges o gbọ́dọ̀ jẹ́ ọmọ ìyá mùsùlùmí ẹgbẹ́ rẹ. O gbọ́dọ̀ jẹ́ ọmọ ìyá ẹni t'Olúwa ọba àlékè ọlá bá ní kó máa rò pé Ọlọ́run o èèyàn ni wá. Àwọn àgbàlagbà wọ́n lé èèyàn mẹ́wàá ń fà ọ́ olóòní lọ. Tí gbogbo ohun tí ojú ti rí látara gbogbo ohun tójú àwọn tí wọ́n ṣáájú láyé ti kàn, ó jẹ́ kí èèyàn mọ̀ wípé tí wọ́n ń pè ní ìjánu ẹbí ìjà tó le ni. Ní akọ́hún àṣedékọ́n ní ìfẹ́ pè ní ogun, mo fẹ́ pè ní ìjà tọ́ra àfẹ́ kó jogun, àfẹ́ kọ́lọ́hún sọ́dọ̀gùn. Níta àfẹ́ kó jọ ni pé kó kàn jẹ́ hùsùmà kó sì parí. Ọlọ́run wọlá àpòun ló sọ náà Al-Qur'an. Olúwa ní ayu annas ba'da a'udhu billahi minash shaitanir rajim. Eléyìí ni mẹ́sẹ̀jì fún àti ìmáàmù Talat àti ìmáàmù Habibullah àti gbogbo ẹbí. Àwọn àgbàlagbà wọ́n ní díẹ̀ ní Tàlàbà náà bèjì o. Ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ṣé mọ̀ pé n táwọn ṣe ni pé àwọn láti wà ní try kan sí wọ́n dẹ̀ apply diplomacy. Wọ́n ti ṣe ní check and balance. Wọ́n fẹ́ kẹ́nikẹ́ni ọmọ ẹlẹ́jà àbànújẹ́ nínú yín. N tí wọ́n bá ṣe nìyẹn láàrin ẹbí yẹn, ẹ jẹ́ wọn aṣọ ń tọ́kàn yín. Àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ní kí ìkùnsínú síra yín. Ọlọ́run wá sọ ní Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim. Olúwa ní ayyuhan nas taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. Lẹ́ẹ̀kan sí wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. Lẹ́ẹ̀kan sí wattaqullaha alladhi tasaaluna bihi wal arham innallaha kana alaykum raqiba. Eléyìí ni message tí mo fẹ́ pass sí gbogbo inú ilé Talat látòrí imam gbogbo inú ilé Ayélára, látòrí imam Talat títí dọ́dọ̀ imam Habibullah, tí dórí gbogbo tí jẹ́bi, gbogbo ìta family, gbogbo tí jẹ́bi. Message tí mo fẹ́ pass fún yín o ni mo fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ yìí nínú Al-Qur'an. Ṣẹ́rí gbogbo ń tó bá rújú láyé, gbogbo ń tó bá rújú, Ọlọ́run ọba àlékè ọlá ló lè yanjú ẹ̀. Ọba tó ní wá ló lè yanjú ń tó rújú. Òun ló jẹ́ k'Ọlọ́run fúnra rẹ̀ sọ pé ẹ má tọpinpin ara yín wala tajassasu. Ló jẹ́ k'Ọlọ́run wọ́n wá pé ká má tajassasa. Ẹ bá ń wí ká má tajassasa. Olúwa ọba àlékè ọlá wọ́n wá nínú Al-Qur'an. Ọlọ́run ní gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá. Ọlọ́run lo ìbára yẹn torí ipò mọ̀ ìpé nínú ẹbí oríṣiríṣi ẹ̀sìn ni wọ́n lè sìn bẹ́ẹ̀. Ọlọ́run mọ̀ pé nínú ayé oníranran bó ń ṣe dà wá sáyé yìí, kálukú ibitu fil ard. Kálukú yẹn ẹ máa lo ayé, ẹ máa prepare yín, ẹ máa tulẹ̀ ẹbí ara yín, kankan máa pilẹ̀ tí wọ́n máa jẹ́ bí kí wọ́n máa pọ̀ sí. Olúwa sọ pé ẹ̀yin èèyàn taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida. Jamu lọ́lọ́run ló ń bẹ. Ọlọ́run lo ìbára jẹ̀mọ̀ yín nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́lọ́run ọba àlékè ọlá ń bá wí kìí ṣe nìkan. Kìí ṣe dọ̀míìrù ẹnìkan, kìí ṣe dọ̀máìrù jẹ̀mọ̀ yín lólò. Ó ní taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida. Ọlẹ́yìn tí mo dá léèyàn,
ìmọ̀ ó jẹ́ mùsùlùmí ni o, ó jẹ́ christian ni o, ó jẹ́ nasọ́ra ni o, yehudi ni ó ni o, kíní kan ni o, gbogbo the type of religion bó ṣe pọ̀ tó yẹn tó bá rí kọ́ máa ṣe taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida. Máa kọnu Ọlọ́run tó mú yín wá látara ẹ̀mí kan, látara ẹ̀mí ẹyọ kan. Ó ní lẹ́yìn náà wa khalaqa minha zawjaha, látara ẹ̀mí yẹn ibẹ̀ lọ́lọ́run ti fa ìyàwó tiẹ̀ náà yọ pé ìwọ náà tún máa exist pẹ̀lẹ́ mi, ìwọ máa jóbìnrin máa jẹ́ kejì rẹ̀. Ó ní lẹ́yìn náà látara àwọn méjèèjì yẹn Olúwa wá sọ pé wa batha minhuma rijalan kathiran wa nisaa, láàrin àwọn méjèèjì mo wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin wá. Ó ní lẹ́yìn náà wattaqullaha, ibi mọ́ ń lọ nìyẹn. Ìmáàmù Habibullah, Ìmáàmù Talat, wattaqullaha, gbogbo ẹbí Ayílára, wattaqullaha alladhi tasaaluna bihi, ẹ máa bẹ̀rù Ọlọ́run ọba tí ó bi yín léèrè nípa okùn ẹbí, okùn bí tí ò gbọdọ̀ já lọ́wọ́ ẹnikẹ́ni. Ẹni tí ó bá rà Jánnà tí ò rí ọ̀nà Ọlọ́run láyé, tí yóò rà àánú tọ́lọ́run yọ́nú sí, tálùbáríkà rẹ̀ ọ̀pọ̀, torí ire rẹ̀ ọ̀pọ̀, tí dùnú rẹ̀ ọ̀pọ̀, tí ó mọ́júmọ́, tí ó kalẹ̀, tí ó lálàáfíà, tí sẹ̀mí rẹ̀ ó rọrùn. Taqullaha alladhi tasaaluna bihi, ẹ máa bẹ̀rù Ọlọ́run lára ìbí, ọba tó jẹ́ pé kò ní bùn yín lókun ẹbí o. Ọlọ́run béèrè bẹ́ẹ̀ ṣe maintain ẹbí yín, bẹ́ẹ̀ ṣe maintain ẹbí yín, Ọlọ́run béèrè o. Tó bá yí pé lódodo ni àwọn tí àwọn fámìlì tí wọ́n ń jà sí, tó bá yí pé bàbá wa imam tí wọ́n bá rí wípé ẹ̀rí ọkàn wọn lọ́hùn ń sọ fún wọn páwọn fámìlì lọ jàre, kí bàbá imam kó máa yọ̀ǹda nǹkan wọn fún wọn. Tó bá yí pé lóòótọ́ ni, tó bá yí pé àwọn ọ̀ràn yẹn lódodo, kò sólùwẹ̀ láyé tí ò lẹ́rìí ọkàn. Tá a bá sì ń wò pé nítorí kán má bàa fi wá sí ẹ̀yẹ, sí ẹ̀sìn tàlkìyámà só ní rẹ́mẹ́dì ni, ìlú tó jẹ́ ààyè tó jẹ́ pé kò sí kọ̀rọ̀ ń bẹ̀. Wàláhì tàláì, béèyàn bá mọ nǹkan dókítà láyé kò lè dókítà rẹ̀ níwájú Ọlọ́run tó dá. Ọ̀kan nìyẹn, torí pé bí èèyàn bá la ọ̀rọ̀ mọ́lẹ̀, àwọn èèyàn lè máa rò sí nǹkan míì. Tó bá jẹ́ pé ẹbí náà ni wọ́n bá ń fabricate ọ̀rọ̀, tẹ́ ẹ mọ̀ wípé lódodo Ìmáàmù Talat ẹ̀yin lẹ bí, ara yín ni, ẹ̀yin lẹ tọ́, tó fi nípìn, tó fi nímọ̀, tó fi wúlò láyé, tẹ́ ń ṣàbòsí rẹ̀, ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ jáwọ́. Torí pé àbòsí ò nínà tí í jà o, kò nínà tí í jà o. Béèyàn méjì bá ń jà, ẹnìkan ní ó jàre tí ó jẹ̀bi o. Kò sólúwẹ̀, ẹnìkan ò lè dárí jẹ, ẹnìkan ò sì lè dẹ́bi jọ, wọ́n jọ pín ni, ó kàn lè jura wọn lọ. Wọ́n jọ pín ààrẹ àtẹ̀bí ni, ó kàn lè jura wọn lọ ni. Ẹ jẹ́ ká fi eléyìí ká fi kọnú Ọlọ́run ọba àlékè ọlá tá lọ fún lábọ̀ níjọ́ tá a mọ̀. Wattaqullaha alladhi tasaaluna bihi wal arham, ẹ bẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé yóò béèrè bó lẹ ṣe maintain okùn bí yín lọ́wọ́ yín. Ọlọ́run ní lẹ́yìn náà inna Allaha kana alaykum raqiba, ẹ sì máa rántí Ọlọ́run kúrò lọ́dọ̀ yín nígbà kankan. Olọba tó rí wa tán, innahu ya'lamul jahra wa ma yakhfa, àti kọ̀rọ̀ wa àti gbangba wa, àtèyí tá a dọ́gbọ́n sí, àtèyí tá a ṣe, kò sí kan tó pamọ́ fún. Ọlọ́run ò sì máa wàdà kò méré. Ọlọ́run mọ tí wọ́n ń pè léré o. Ọlọ́run ò mọ wípé mo ti dọ́gbọ́n sí i. Lọ́dọ̀ rẹ̀ fúnra ẹ̀ ló sọ fún Ànábì Muhammad, ó ní inni haramtu zulma ala nafsi, èmi fúnra ara mi ìnífẹ̀ẹ́ sábòsí.
waja'altu bainakum muharrama láàrin ara yín tẹ́ ẹ bá ń ṣe fúnra yín a máa bí mi nú fala tazalamu ẹ gbọ́dọ̀ bóra yín sí ìtumọ̀ tó straight yẹn tẹ́ ẹ bá ń bóra yín sí inú máa bí èmi Ọlọ́run tí mo dá yín fala tazalamu ẹ gbọ́dọ̀ ṣàbòsí ara yín. Látara bẹ́ẹ̀ mo fi àsìkò yìí mo fi máa pass message kó mọ̀ di pé ìgbà tí gbogbo ẹ̀ wá ṣe àti ẹ̀wà àrójú Alájà Kaola àrórí rẹ̀ ń ta mọ́ àwọn náà ti kò rí bẹ́ẹ̀ o ní tí èèyàn need ni kéèyàn pass ọ̀rọ̀ bọ́rọ̀ bí ẹ̀mí àwọn èèyàn ti wulẹ̀ kó le tó àwọn kan bẹ́ tẹ̀mí wọn rọ̀ àwọn tó bẹ̀rù Ọlọ́run sì pọ̀ láyé tí wọ́n kú gan ni. Látara bẹ́ẹ̀ kí oníkálukú wo bẹ̀ kí kálukú mú tiẹ̀ Ọlọ́run bá lè kí ọlá kò ní ṣe wá lẹ́yìn tí ó gbógun lọ ẹni ó bá ṣẹ́kù ibi mo wá lọ gan-an nù tí mo á fẹ́ fi conclude sọ́dọ̀ Imam Talat ẹni tó bá ṣẹ́kù lẹ́yìn ogun ní ìròyìn ogun o ẹ má jẹ́ kí n kó bí ìbànújẹ́ bíbi pé wàá develop hypertension rárá pẹ̀lú ògo Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí ẹ wà nípò àwọn bàbá tó tóbi torí ipò tó wà yẹn tẹ́ ẹ wà yẹn ipò tó wà ghali ipò tó nípọn ní ipò tó tóbi ní ipò yẹn tó jẹ́ pé bàbá wa ní béèyàn bá pé 100 years lọ́jọ́ orí pẹ̀lú bí bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe jẹ́ ìmáàmù yẹn bàbá lẹ jẹ́ for everybody wọn nínú Islam nínú ìjẹ́ mùsùlùmí ẹ̀yin lọ bá àwa mùsùlùmí nítorí pé jẹ́ ìmáàmù. Látara bẹ́ẹ̀ ẹ wá gbọ́dọ̀ fi àyè lẹ̀ fún ìbànújẹ́ kí ohun tẹ́ pé tẹ́ ẹ bá rí yóò bà yín lọ́kàn jẹ́ ẹ má wò ó bèlè pé think about it débi pé yóò wá bí ìbànújẹ́. Ọlọ́run bá lékè ọlá kò ní kánjú pa yín bẹ́ẹ̀ ṣe jẹ́ àgbàlagbà lórí dáúlà òun lẹ́jọ́ mi ké ní ibi mọ́ ń lọ nìyẹn. Ọlọ́run bá lékè ọlá kò sí ní pa gbogbo afọ́tayọ̀ ẹ jẹ́ àgbàlagbà lọ́lá ẹ jẹ́ àgbàlagbà nípò ẹ jẹ́ àgbàlagbà lóko ẹ jẹ́ àgbàlagbà ní dáúlà nílùú Ògbómọ̀ṣọ́ àmọ́ nínú ọjọ́ orí ọmọ kékeré nínú. Ọlọ́run bá lékè ọlá yóò wá jẹ́ kẹ́mi gbogbo wa gùn Ọlọ́run ní jẹ́ àjọ nájà wàràwàrà Ọlọ́run ní jẹ́ àjọ nájà wéréwéré. Lẹ́ẹ̀kan sí bàbá wa Gandhi ọba lékè ọlá kò ní dàgbàrú mọ́ yín lọ́wọ́ Ọlọ́run ní bà ìjọba yín jẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn dáadáa yóò jẹ́ kẹ́ tukọ̀ lúnà dáadáa pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ẹ̀mí tí ò ní níbàtà pẹ̀lú sí àtàrùn Ọlọ́run bá yóò bá fi jíǹkì yín yóò sì jẹ́ kí àjọ fili ológo sèrè ń jẹ ilé ológo náà nínú ọgbà àlùjánnà Ọlọ́run ní ṣe léèwé mi àti yín lẹ́yìn gbogbo ẹ̀mí àtàlàáfíà ara adé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀ yóò di ọkìnrin sí yín lọ́wọ́ ọlá àpọ̀ lọ́hùn náà lọ́lọ́hùn pẹ̀lú ògo Ọlọ́run ọba àlékè ọlá mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo any contribution tá a bá ní lórí ọ̀rọ̀ yìí ẹja máa pọ̀ ní istigfar kémi ò tó borí afẹ́fẹ́ mo ti ṣe istigfar tó pọ̀ o ṣe mọ̀ pé ọ̀rọ̀ tó rújú ni tó dẹ̀ ní agbára ni ó lágbára púpọ̀ àti Ọlọ́run ọba àlékè ọlá ò ní dọ̀rọ̀ rú kò ní bọ̀rọ̀ wa jẹ́ ọlá nàbí wa Muhammad ọlá la hawla wala quwwata illa billahi aliyyil azim. بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصدئا من خشية الله وتلك الأمثال ندبها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا الله عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا الله هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يما يشكون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلما ولئكنا بالصالحين اللهم ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة
العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم.